tí mo bá sọ wípé Fúlàní jọba tó ń lẹ Yorùbá ẹni kí n lọ mú ẹ̀rí ẹ̀ wá o ní ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú bí Fúlàní darandaran yìí tí orúkọ rẹ̀ jẹ́ Muhammadu Bello bí ó ṣe bà ọ̀pọ̀lọpọ̀ èrè oko jẹ́ eléyìí tó tó mílíọ̀nù 3.8 náírà 3.8 million naira níṣẹ́ ní ilé-ẹjọ́ májísírèètì ni wọ́n dálẹ̀ o tí wọ́n ní kó lọ sanwó ìtanà 800,000 naira. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olómi Ọgbọ́n TV jákèjádò bíi tẹ̀ tí ń náfààní láti máa gbọ́ wa. ìròyìn túrè ló ní yàjóyàjó bí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì bí wọ́n ṣe wọ ògbóǹtarìgì ẹni tó jẹ́ dánàdánà tí wọ́n pè ní Fúlàní darandaran tí ọjọ́ orí rẹ̀ tí ò ju 20 ọdún lọ ẹ̀rí bó ṣe kéré lọ́jọ́ orí òun náà ni wọ́n wọ́ lọ sílé ẹjọ́ májísírèètì eléyìí tí ń bẹ nílùú Àdó Èkìtì látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó fi ẹran màálù rẹ̀ jẹ èrè oko eléyìí tó jẹ́ pé tí wọ́n bá gbé sórí wọn tí wọ́n gbé lọ sọ́jà ó ṣeéṣe kí wọ́n pa owó tó tó mílíọ̀nù 3.8 náírà 3.8 million naira. ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyún Inspector Elijah Adéjàre òun náà ló sọ fún ilé-ẹjọ́ májísírèètì lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún gangan náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹjọ ọdún 2024 ní agbègbè Ìdó Ilé Èkìtì. Adéjàre òun náà ló sọ pé ẹni tí wọ́n mú wá síwájú ilé-ẹjọ́ májísírèètì yìí òun náà ni ó bà èrè oko jẹ́ lọ́nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ wọn níṣẹ́ rí àgbẹ̀ kan wà tí orúkọ yẹn ń jẹ́ Àwíyé Olúṣọlá tóun dá oko tí ọ̀gbẹ́ni Muhammed Bello yìí tó sì kó àwọn màálù rẹ̀ tí wọ́n lọ jèrè oko bẹ̀ ó sọ wípé nínú oko Olúṣọlá èrè oko tí àwọn màálù ọ̀hún náà jẹ ni wọ́n jèrè oko tó tó 300,000 náírà ìyún 300,000 naira òun náà ni èrè oko tí wọ́n jẹ ó ní kò dáa dúró ń bẹ̀ ó tún dá àwọn màálù rẹ̀ sínú oko ọ̀gbẹ́ni Òní Samson ìyún ni wọ́n jẹ àwọn èrè oko tó tó mílíọ̀nù 2.8 náírà òun náà ni èrè oko tí àwọn màálù ọ̀hún náà tí wọ́n jẹ ní ìjẹkújẹ kò tún wá dáwọ́ dúró ńbẹ̀ bí ìgbà tó fẹ́ rán àwọn tí wọ́n jẹ́ aróko sọ̀rọ̀ yìí ó fẹ́ rán wọn lọ sóko gbèsè ní ó tún dá àwọn màálù rẹ̀ lọ sínú oko arákùnrin kan tó orúkọ rẹ̀ ń jẹ́ Ìgbàlájọbí Adéyọ̀mí tí wọ́n jẹ èrè oko tó tó 300,000 náírà bákan náà 300,000 naira òun náà ni wọ́n ní èrè oko tí àwọn màálù ọ̀hún náà jẹ èyí tó fi ṣìkẹ́yìn rẹ̀ tó dá àwọn màálù rẹ̀ tó dá wọn lọ òun náà ni oko Akínọlá Sunday nígbà tí wọ́n ṣírò iye èrè oko tí wọ́n tún jẹ nínú agbo títa Akínọlá Sunday yìí òun náà ni wọ́n jẹ èrè oko tó tó 400,000 náírà ìyún 400,000 naira náà ní èrè oko èyí tí wọ́n jẹ gẹ́gẹ́ bí wọ́n ti fi ìròyìn náà léde ni wọ́n sọ pé wọ́n wọ̀ lọ sílé ẹjọ́ májísírèètì yìí ilé ẹjọ́ májísírèètì tí wọ́n wọ̀ lọ ni wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn kan èyí tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2021 òun ni wọ́n fẹ́ fi takò nígbà tí Adéjàre tó ń gbẹnu ọlọ́pàá sọ̀rọ̀ ló ṣàlàyé fún adájọ́ májísírèètì ọ̀hún náà wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi sún ìgbẹ́jọ́ yìí ẹ bá ń sún síwájú ká lè rí òkodoro ọ̀rọ̀ kó lè fìdí ẹ̀ múlẹ̀ dáadáa àwọn ọmọ Yorùbá òkodoro ọ̀rọ̀ wo ni wọ́n tún wá bí wọ́n bá tilẹ̀ parọ́ nínú oko kìíní ṣọ́ máa parọ́ nínú oko kejì dórí oko kẹta nígbà téèyàn kó màálù tirẹ̀ tó kó wọnú oko tí wọ́n sì jèrè oko tó tó 3.8 million naira ibo ni kí wọ́n kọ gbèsè yìí sí àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ tó jẹ́ lónítere èjìtere làwọn náà fi ń gbìyànjú ọrọ̀ ajé ara wọn. Adéjàre ló ń sọ fún ilé ẹjọ́ pé kó sún ìgbẹ́jọ́ ọ̀hún náà síwájú kóun lè lọ mú àwọn ẹ̀rí mọ́ jẹ́ nìṣó àti àwọn ẹlẹ́rìí tí ò wá jẹ́rìí sí ọ̀rọ̀ náà kóun lè lọ mú wọn wá kó lè fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ dáadáa.
nígbà tí Adéjàre tó ń sọ fún ilé-ẹjọ́ pé kán sún ìgbẹ́jọ́ yìí síwájú kóun lè wọrí òun lè rí àwọn ẹlẹ́rìí tó dáa níbẹ̀. Òun náà ni ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ọ̀daràn yìí ìyún ọ̀gbẹ́ni Adéyẹmí Ẹgbẹ́bí. Ẹ tún rí i pé Yorùbá náà ló tún ń ṣe agbẹjọ́rò fún Fúlàní ọ̀nà àtijẹ àtimu. Kédùmarè ó ṣàánú wa o, ló sọ fún ilé-ẹjọ́ ọ̀hún náà pé kó dákun kó dábọ̀ o, kó jọ̀ọ́ káwọn gbawó òǹtọ̀ràn ẹni tí wọ́n mú wá sílé ẹjọ́ ìyẹn Bello yìí o. Bákan náà ni adájọ́ májísírèètì ọ̀hún náà ìyún Bánkọ́lé Olúwaṣánmi ló bá gbọ́ ọ̀rọ̀ eléyìí tí agbẹjọ́rò ọ̀daràn yìí tó sọ o, ló bá ní ó dá o kí wọ́n lọ san owó tó tó 800,000 naira gẹ́gẹ́ bí owó ìtanràn kó sì mú onídùúró kan kó mú wá. Lẹ́yìn èyí ni wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí wípé kí ọ̀gbẹ́ni Muhammadu Bello kó máa tilé rẹ̀ kó wá jẹjọ́. Èwo tún leléyìí o ní ìpínlẹ̀ Èkìtì níbi tí ó ti hàn gbangba tí Fúlàní darandaran tó jẹ́ darandaran yìí tó sì fi màálù rẹ̀ jẹ̀rì oko tó tó mílíọ̀nù 3.8 náírà 3.8 million naira tí adájọ́ májísírèètì tó tún ní kí wọ́n gbowó ńtọ̀nà rẹ̀ tó tún sún ìgbẹ́jọ́ síwájú. Èdùmàrè yóò ṣàánú wa, pàápàá jùlọ ṣàánú àwọn ọmọ kóòtù òjíire ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Èmi sì mọ̀ pé bó bá tásìkò àti ṣo ó dá lójú pé fùrọ̀ àlà dandan ni. Ẹ má gbàgbé lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ like, ẹ subscribe, ẹ tẹ notification bell láti máa rí wa wò lóòrèkóòrè.